Ìjọba Amẹrika ṣe àtúnṣe òfin físà gbígbà. Wá wo bó ṣe kàn ọ́. Ìjọba ilẹ̀ Amẹrika ti ṣe àtúnṣe sí òfin tó de físà gbígbà fún àwọn tó bá fẹ́ rìnrìn àjò lọ sílẹ̀ náà lásìkò yìí. Òfin tuntun náà ó mà sọ wípé gbogbo ẹni tó bá fẹ́ gba físà ní ìsọ̀rí tí ọ̀rọ̀ náà kàn ó gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní iléeṣẹ́ ìjọba Amẹrika tó wà lórílẹ̀‐èdè wọn tàbí ní orílẹ̀‐èdè tí wọ́n ń gbé o. Àwọn tí ọ̀rọ̀ náà kàn òun náà ni àwọn tó bá fẹ́ gba físà tó wà ní ìsìnà immigration visa tí ọ̀pọ̀ mọ̀ sí B1/B2. Ọ́fíìsì ìjọba Amẹrika US Department of State ó mà sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ìní àṣẹ yìí yóò máa bẹ̀rẹ̀ sí ní múlẹ̀. Wọ́n ní àṣẹ tuntun yìí ó borí àwọn àṣẹ tó ti wà ṣáájú lórí ọ̀rọ̀ físà gbígbà. Nínú àtẹ̀jáde kan lójú òpó ọ́fíìsì ìjọba Amẹrika, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè tí ìjọba Amẹrika kì í ṣètò físà fún lóòrèkóòrè kò gbọ́dọ̀ kọ̀wé ẹ̀bẹ̀ fún físà náà àyàfi tí wọ́n bá ń gbé ní ibòmíràn lára àwọn orílẹ̀-èdè tí wọ́n kéde pé wọ́n wà ní ìsí yìí ń làwọn orílẹ̀-èdè tí ogun ń jà bíi Afghanistan, Belarus, Cuba, Iran, Russia, Venezuela àti Yemen. Bákan náà wọ́n ní àwọn àyípadà mẹ́ta míì tí ìjọba Amẹrika kéde lórí físà gbígbà. Ibi tí èèyàn ń gbé ó ní àkọ́kọ́. Wọ́n láwọn tó ń kọ̀wé fún físà wọ́n gbọ́dọ̀ ṣe àfihàn pé wọ́n ń gbé ní orílẹ̀-èdè tí wọ́n ti ń kọ̀wé ẹ̀bẹ̀ fún físà náà. Ẹlẹ́kejì ẹ̀wẹ̀, owó físà sísan ó lè ṣòro fún àwọn tó bá ń kọ̀wé fún físà láti orílẹ̀-èdè míì tí kìí ṣe orílẹ̀-èdè wọn láti rí físà náà gbà. Ìjọba Amẹrika kò sì ní dá owó físà tí wọ́n ń san ṣáájú padà fún wọn. Ẹlẹ́kẹta ni àkókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn tó bá fẹ́ gba físà àmọ́ tí wọ́n forúkọ sílẹ̀ ní orílẹ̀-èdè míì yàtọ̀ sí orílẹ̀-èdè wọn ó gbọ́dọ̀ ní sùúrù fún àkókò pípẹ́ kí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kó tó kàn wọ́n. Àtẹ̀jáde náà ó wá ṣàlàyé síwájú sí wípé àyípadà kò ní dé bá àwọn tí wọ́n mú ní ọjọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn ṣáájú àtúnṣe tuntun yìí. Wọ́n wá fi kún ọ̀rọ̀ wípé wọ́n lè fi àlàfo sílẹ̀ fún àwọn tó nílò físà látàrí ètò ìlera wọn tàbí àwọn tó jẹ́ aṣojú ìjọba orílẹ̀-èdè. Lẹ́yìn náà ó ní wọ́n gba gbogbo àwọn arìnrìn-àjò níyànjú láti máa wo ojú òpó ọ́fíìsì náà lóòrèkóòrè fún àwọn ìròyìn tó yẹ kí wọ́n mọ̀ nípa físà gbígbà. Ìròyìn ní àtúnṣe tuntun yìí kò mọ̀ sẹ́yìn bí àwọn èèyàn kan bí wọ́n ṣe máa ń rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè míì yàtọ̀ sí orílẹ̀-èdè wọn láti kọ̀wé fún físà Amẹrika. Fún àpẹẹrẹ, tí kò bá sí àyè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọ́fíìsì ìjọba Amẹrika tó wà nílùú Èkó àti Àbújá, àwọn kan máa yàn láti tẹkọ̀ létí lọ sí àwọn orílẹ̀-èdè míì bíi Cameroon, Namibia, Ghana, Ivory Coast, Canada tàbí Dominican Republic kí ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn kó lè yá kankan o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò ọlọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi tàná, a kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ òní yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o.